Òṣèré orí ìtàgé Basira Badia tí orúkọ rẹ̀ gangan ń jẹ́ Ẹniọlá Ìyọ̀ọ́lá ó ti tú àṣírí eléyìí tí Murphy Àfọlábí àti King Dr. Saheed Òṣùpá ní tí wọ́n ṣe fún un nígbà tí gbogbo wọn tí wọ́n jọ ń ṣeré èyún lórí movie set. Bó ló ṣe tú àṣírí àti pé ibo ló ti tú àṣírí náà gbogbo ẹ̀ láyàn nàná fún yín nínú fídíò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn wò ni ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button ẹ mọ̀ pé oṣù bàbàbà ó ti wọlé dé ìjàmbá burú kò mà ní ṣẹlẹ̀ sára wa ẹbí wa àwọn alájùmọ̀ wa gbogbo àwọn tá a fẹ́ràn kò ní wọlé tọ̀ wá ẹ jọ̀ọ́ bá wa tẹ subscribe button sórí YouTube channel yìí lórí show Bíọ́lá Adébáyọ̀ ní Basira Badia ló ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn oníṣẹ́ rí Nollywood tẹ́ ń wò yín ibi tó jẹ́ pé ó sóòkùn ni tó jẹ́ pé wọ́n yẹ fẹ́ kéèyàn láṣeyọrí nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹni ó kàn ló mọ̀ Basira ó wá sọ pé àwọn ìgbà kan wà tó jẹ́ pé ọ̀gá àwọn ni Murphy Àfọlábí ó sì dúró tòun takuntakun ṣùgbọ́n kí wá ni ó kan ti Saheed Òṣùpá àti Murphy Àfọlábí oníjọ́ kan wà tóun dé orí movie set ó di kóun ó máa sọ̀rọ̀ ni òun ò lè sọ̀rọ̀ mọ́ ni wọ́n ti gbá òun lẹ́nu òun ó lágbára ó ní tí ì bá sí ọpẹ́lọpẹ́ Murphy Àfọlábí àti King Dr. Saheed Òṣùpá tó gbà òun kalẹ̀ tó ra òun kalẹ̀ bóyá òun ò bá dodigbé ṣùgbọ́n ó ní ọpẹ́lọpẹ́ Murphy tó jẹ́ ọ̀gá àwọn bákan náà Dr. Saheed Òṣùpá tó jẹ́ pé wọ́n gbà òun lẹ̀ tọ́lọ́run ọba tó fi dá òun padà tó fi jẹ́ pé òun bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ wo ó sọ̀rọ̀ ilẹ̀kùn Basira sọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ẹ fẹ́ gbọ́ bó ṣe ń lọ ẹ lọ sórí Bíọ́lá